distinguished ladies and gentlemen. Well, the Bitan of that day. This is it's not a day for long speeches because the coronation proper. Actually, Ọ̀yọ́ tó jẹ́ pé ayé á gbọ́ ọ̀run gan mọ́. So on that day, I will talk. The Alaafin stool is very important, not just to Oyo town or Oyo state, but the entire Yoruba race. So, under my watch, I made it very clear that that stool is not for sale. It is not a stool for us to toy with. I met Prince for the first time in my life yesterday. I've never spoken to him in my entire life until yesterday. I did not know his profile or the profile of any of the people or any of the princes that were vying for that stool. Because it was deliberate. I did not want to have my own opinion or try to push in a direction where àbá ti gba fóònù bàbá ẹ̀ tó bá jẹ́ pé kò ṣe pé kábíyèsí wà dídòkò. Yeah, I didn't want my own opinion or to be in any way, be influenced. Let me say this clearly. When we came into government in 2019, we had challenges with the traditional institution in Ibadan land. It has been resolved to everybody's satisfaction. When it was time for us to approve the selection of Okere, some people came to me and said, this is our friend. The current Okere is APC. I said, it doesn't mean anything to me, whether you're PDP or APC or here in this chamber. I see people, those are people that have been before me. My own picture will also go there very soon. There's some action group, some UPL, some MPL. So what is PDP, APC? PDP, APC, who knows how long they will be around? So why should the decision be based on a political consideration? So I approved the selection of Shaki Kingmakers. And I always say to people, don't kill yourself over politicians, because we see ourselves in the dark. We'll go to each other's houses. So people who came and said, maybe it was political consideration.
No. Politics, electioneering is a game. We are playing just like Ayo. It's only when you've been elected that governance is a serious business, because you take decisions that will affect millions of people. You take decisions that may be life or death for some people. So we will not play politics with governance. The school became vacant in 2022. We were moving towards election, and people said, no, you have to approve the appointment of Alafin, otherwise Oyo people will not vote for you. I said, okay, let Oyo people not vote for me. I will do what is right. But Oyo voted for me massively. And Oyo will still continue to vote for me. So let me once again congratulate. Let me also say this briefly. Those that are still hell-bent on destabilizing our traditional institution in Oyo, the government is not letting them. We will prosecute them. The money they collected, they will still be prosecuted. Well, except that they go to Kabiyesi and the next. If he forgives them, I will also forgive them. So the coronation proper will be in 4 weeks. But today, I will hand over the certificate and also the staff of office. So from today, we have so I congratulate ọmọ ọkọ yàtọ̀ fọ́mọ àlè wàláì ìyàtọ̀ tó tóbi ló wà láàrin ọmọ ọkọ àti ọmọ àlè. Yorùbá sọ pé tínú ilé kan bá ń tòrò wàláì ọmọ àlè ibẹ̀ ni ò tí ì dàgbà, tí wọ́n bá ti dàgbà wọn ò kò lè dálé ọ̀run ni. Òní tó ti ń ṣẹlẹ̀ sí alọ́pọ̀lọpọ̀ ìgbà sẹ́yìn, mi ò lè ṣe pé gbogbo ìgbà but lọ́pọ̀lọpọ̀ ìgbà sẹ́yìn. Ẹ wo ọmọ náà má pa. That is the governor of Oyo State for you, Engineer Seyi Makinde. I am proud of you. I am proud to be identified with you. Ọmọ ìlú mi ni ẹ́. Ọmọ local government mi ló tó jẹ́ Ṣèyí Mákindé. Àbúrò ló tó jẹ́ fún mi, Ọlọ́run á fi ẹ́ ṣe bàbá fún gbogbo àwa tá wà l'Ọ́yọ́ State. Ẹ dákun kí ni ò tọ́pẹ́ nínú gbogbo tí mo kà lẹ̀. Ìwé òkè àbúrò mi ni gómìnà Ọ̀yọ́ State. Ẹ dákun ta nínú ẹ̀ ò ní dùn sí yẹn, ta nínú rẹ̀ ò ní dùn sí yẹn. Ṣé rí ẹ wo ọ̀pọ̀lọpọ̀ nǹkan ti bàjẹ́ sẹ́yìn o látọwọ́ àwọn gómìnà wa o. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ti bàjẹ́ sẹ́yìn o látọwọ́ àwọn ọba wa o. Ṣùgbọ́n kì í ṣe gbogbo wọn. Tó bá jẹ́ pé mò ń kó gbogbo wọn pọ̀ ń jọ́ sí, òun ti ṣe yìí sẹ́ẹ̀ní fi bú mi pé ẹ̀dẹ̀ sọ pé gbogbo wọn ni ò dáa. Níjọ́ sí ń gbà tọ́rọ̀ sẹ̀ríà kóòtù délẹ̀
ó jáde ó ṣe bí ọkùnrin. Àwọn èèyàn kan ní ọpẹ́ ọ̀rọ̀ sọ, mo ní pípé ọ̀rọ̀ sọ báwo. Èèyàn ní constitution tó ń sọ ń lòun fẹ́ defend pé anything outside that kò lè wáyé lọ́yọ̀ọ́, pé Ọ̀yọ́ ni tàwọn, Ọ̀yọ́ ni tòun, kì í ṣe ìlú mi, kì í ṣe state mi. Now ó lè dúró sórí ẹ̀, ó jáde ó bá wa sọ̀rọ̀ nípa Oríyọmí àwọn Oríyọmí Hamzat. Ó jẹ́ ká mọ̀ pé òun ò ní interfere rárá lórí ẹ̀, bó tilẹ̀ jẹ́ pé ẹ̀yin kan kò sí ní táwọn èèyàn ti sọ sí tán lábẹ́nú ni mo fi máa ń sọ pé má jẹ́ á bára wa ronú. Àwọn area kan wà tá a ti lè bára wa ronú, àwọn area kan wà tá a ti lè bára wa ronú. O ti wí lò wí, àìpé o ti pé wí, o ti wí sẹ́mu pé ó túmọ̀ sí pé o ti sọ nítorí fẹ́ sọ ní àwa gbọ́ la fi mí léèrè pé kí ló ti wí o. Now lẹ́yìn ìyẹn a kì í pé o ti pé wí kí lọ́ọ́ fẹ́ sọ lẹ́ẹ̀kan náà ṣe bí kò tí ì sọ kò lè dìjà torí nǹkan tó lòun fẹ́ sọ kò tí ì sọ. Ṣé rí ẹ̀yin èèyàn, èmi ò ní kẹ́ bá ń kí Ṣèyí Mákindé o, ṣùgbọ́n èmi màá gbé òṣùbà fún di ọjọ́ alẹ́ ni pẹ̀lú tó ti ṣe nínú ìran Yorùbá. Sẹ́rí tán bá ń sọ wípé simply ẹjẹ́ á sọ pé ta ni Ọlọ́run sì ń lò lọ́wọ́lọ́wọ́ tó ń unify ìran Yorùbá, òun yìí ni ẹ flashback sáwọn tó ti ń ṣẹlẹ̀ látẹ̀yìnbọ̀ títí di àsìkò tá a wáyé. Látijọ́ tí a ti máa ń gbọ́ Ifá náà fi yànbá Ifá náà fi kúkú ní sọ fún wa pé ní jẹ́ àmọ̀ kàn sọ pé wọ́n ti yàn án, wọ́n ti yọba, àní mọ̀ ní jẹ́ á gbọ́. Ọ̀pọ̀lọpọ̀ ọgbà ló dẹ̀ jẹ́ pé owó àti àwọn olóṣèlú náà ń yan ọba. Inú mi dùn pé nínú ọ̀rọ̀ tí bródà mi sọ lọ́wọ́ tó sọ tán sìn, ẹ̀yin náà gbọ́ ohun tó sọ bíi pé ẹ̀yàn wa ni lágbájá kọ̀ọ̀kan òun. Ó tó wá jẹ́ ká mọ̀ wípé òun ò rí ẹni yẹn rí ọ̀ǹtì àná. That is bí ìjẹta nìyẹn ni à ń sọ yẹn wà bí ìjẹrin. Òun ò rí rí láyé, òun ò mọ prófáìlì ẹni yẹn rí láyé. Wọ́n máa fojú kan lánàá ni. Ìwọ gómìnà mélòó ló ń ṣerú ẹ̀? Ṣebí gómìnà kan náà ló fún wa ní Rashidi Elétekete níwò. Ṣebí gómìnà kan náà ló fún wa. Ọdún àti ẹ̀mọ̀ pé tẹ̀bílíkì làwọn, wọ́n lè má fẹ́ kí wọ́n fi fáyọ ọba torí tẹ̀bílíkì ni wọ́n. Excuse, we are tired of Abudu kìnìkan. Níbo lẹ forúkọ orúkọ gidi sí? Orúkọ Adéwálé, Ọláwálé, Ọlábánjí. Níbo lẹ fàwọn orúkọ àlùbáríkà, orúkọ téèyàn ó gbọ́ tínú èèyàn ó dùn, níbo lẹ fàwọn orúkọ yẹn sí? Níbo lẹ fi àwọn orúkọ tó wá jẹ́ pé àbùdù tí wàá gborí gbogbo, ó ti wá gba gbogbo ẹ̀ mọ́ wa lọ́wọ́. Àbùdù ẹ̀ ṣe jábùdù ọmọ gbé Sáúdí. Kí lọ́dọ̀ wà pẹ̀lú àbùdù? Ẹ̀rù tó kàn bà mí àti ẹ̀bẹ̀ tí màá bẹ kábíyèsí wa tó ṣẹ̀ṣẹ̀ jẹ ọba Ọ̀yọ́ tí à ń pè ní Aláàfin nílẹ̀ Yorùbá. Ṣèyí Mákindé sọ̀rọ̀ kan fún yín, ọ̀rọ̀ yẹn kéré níye ṣùgbọ́n tó bá wù yín ẹ gbà bẹ́ẹ̀ pé bó ṣe rí nìyẹn. Ó ní ọba Ọ̀yọ́ kì í ṣe just ọba Ọ̀yọ́, kì í ṣe ọba Ọ̀yọ́ state, ṣùgbọ́n ọba Yorùbá race entirely. Ó ní wọ́n sọ fún yín o. Bàbá bò lẹ́yìn náà ṣe ní jẹ́ kí àbùdù yìí kó dì sí fún yín. Bó lẹ̀ ṣe ní jẹ́ kábùdù yìí ó dì sí fún yín tẹ́yìn náà máa dé orí oyè
tẹ̀ ní tí ojú ọmọ á tì yín láti ṣe nǹkan táwọn bàbá yín ṣe. Ìlú àṣà lọ̀yọ́, àjíṣe bí Ọ̀yọ́ làárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá nìkọ̀ọ̀kan. Ìlú àṣà ni Ọ̀yọ́. Ọba wa tuntun, inú àwa dùn, inú gbogbo tí jẹ́ ọmọ Yorùbá dẹ̀ gbọ́dọ̀ dùn pé for the first time tí ó hàn sí gbogbo ayé pé Ifá ló yan eléyìí. Àgbọ̀rọ̀ bàbá wa náà tí wọ́n dífá, bàbá wa tí wọ́n dífá, gbogbo yín lè mọ pedigree bàbá yẹn, gbogbo yín lè mọ tí bàbá yẹn ti ṣe tẹ́yìn, gbogbo yín lè mọ éèjì bàbá yẹn. Nínú ọ̀rọ̀ tí wọ́n sọ, ẹ mọ̀ wípé wọ́n lo ohun tí jẹ́ òtítọ́ àti òdodo. Wọ́n lo ohun tí jẹ́ òtítọ́ àti òdodo láti dá Ifá yẹn. Àwọn èèyàn tó fẹ́ convince wọ́n tó ní rárá bẹ́ẹ̀ kọ́ náà máa ń ṣe. Bẹ́ẹ̀ kọ́ náà máa ń ṣe, ṣùgbọ́n àwọn bá ṣe ẹ jẹ́ ń jẹ́ kẹ́ ẹ gbọ́ lẹ́nu wọn, ṣùgbọ́n kó tó di pé ẹ gbọ́ lẹ́nu wọn náà. Ẹnjíníà Ṣèyí Mákindé, ojú ò ní tiẹ̀ o. Láàárín ìran Yorùbá, Ọlọ́run ò ní fìgbà kankan dójú tiẹ̀. Èmi ò rí ẹ rí o, àfi nínú tẹlifíṣàn. Mo sì rí ẹ rí, àjọ jókòó èmi àti bọ̀dá mi tó ti kú Alhaji Ògún nígbà tẹ́ wà nú ẹgbẹ́ kankan tó kó sí bọ́ sí PDP. A rí yín, àjọ sọ̀rọ̀, ẹ fẹ́ travel ọkọ̀la, ẹni ká wá báyìí ní sport kínní níbi kan ní Mọ́kọ́lá bí àwa báyìí mẹ́. Ìgbà àkọ́kọ́ tí èmi pẹ̀lú yín jọ jókòó sọ̀rọ̀ rí láyé nìyẹn, tẹ́ fẹ́ contest ìgbà yẹn náà. Àtìgbà tẹ́ ti dórí ipò, èmi ò rí yín o. Gbogbo ohun téèyàn dẹ̀ ṣe pátápátá láyé ni mo ṣe lórí pé ẹ padà sórí ipò yẹn. Pé pẹ̀lú oore lóore máa ń wọ́tọ̀, gbogbo ọmọ Yorùbá gbọ́dọ̀ fi oore san oore fún yín. Àwọn ọmọ Yorùbá dẹ̀ ṣe bẹ́ẹ̀. Ìntí ìrí èmi àti Ṣèyí Mákindé ò tí ìjọ lọ́rọ̀ papọ̀ yìí. So ó difficult fún ọ láti rí chairman local government. Irú mi kò difficult fún irú mi láti rí chairman local government ibi tí mò ń gbé. Ó worst jù bẹ́ẹ̀ lọ nílẹ̀ Yorùbá o. Ó worst jù bẹ́ẹ̀ lọ. Ìjọ tó bá ti kan tó dórí ipò, tó bá tutọ́ sí ẹ lọ́wọ́ wọn pọ́nlá. Ìjọ tó bá ti dórí ipò tán báyìí wọn ọmọ ẹ mọ́. Ẹ ti jẹ́ wá pé ọmọ gbogbo èèyàn, àwọn èèyàn kọ̀ọ̀kan tọ́lọ́run sàlẹ̀ sà, wọn ò tún ní lè bá ẹ sọ̀rọ̀. Bọ́ wáyé òkè ká ní ò fẹ́ gbọ́rọ̀ látẹnu àwọn mẹ̀kánná rárá. Àwọn kọ̀ọ̀kan tọ́lọ́run sì sàlẹ̀ sà yẹn, ó ṣeé ṣe káwọn yẹn máa pariwo sáwọn yẹn létí. Àwọn yẹn á dẹ̀ wá gbérú ọ̀rọ̀ yẹn báyìí. Bọ̀ ẹ̀ ní listing. Èyí gómìnà ẹ̀ ní listing. Bọ̀ mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún Ṣèyí Mákindé pé bá àti ẹ̀rí ẹ, òun gbọ́ àwọn nǹkan tá à ń sọ, ó dẹ̀ ń work towards nǹkan tí à ń fẹ́. Bó bá wúyàn kó gbà bẹ́ẹ̀, tó bá wúyàn kó má gbà bẹ́ẹ̀, tó bá wúyàn ní mo ti lọ gbowó lọ́wọ́ Ṣèyí Mákindé ni problem gbèsè ayé ẹ nìyẹn. Torí n tó ń ṣẹlẹ̀ nǹkan tí gbogbo ayé rí ni. Àrùn ojú ni àtàrùn etí. Ẹni tí ò bá lójú ó ń gbọ́. So ẹ jẹ́ kí n tó sọ̀rọ̀ nípa Ifá tí bàbá dá, ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ bí bàbá ń ṣe dífá. Mo ń bá bàbá wa Professor Abímbọ́lá sọ̀rọ̀ báyìí nílùú Amẹ́ríkà lórí ọ̀rọ̀ ọba tuntun tí wọ́n jẹ ní ìlú Ọ̀yọ́. Bàbá lèmi à ń kà nínú pépà wípé ẹ̀yin ni Ọlọ́run lò tú Ifá láti lè yan ọba tuntun fún ilẹ̀ Ọ̀yọ́. Bàbá, mo fẹ́ kẹ́ dárúkọ yín kẹ́ ṣàlàyé bó ṣe jẹ́. Ṣé lóòótọ́ ni sítórì yẹn ni àbí wọ́n kàn fi purọ́ mọ́ yín? Bẹ́ẹ̀ bó ṣe rí gan-an ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ní kí n
dáfá ọba Aláàfin Ọ̀yọ́ ó lọ bí Àgbáre wájà ní pìrìtìmọ́ọ̀dọ́ ọdún mẹ́ta bẹ́ẹ̀ni. tí òpó léwó tó kù tẹ̀ yẹ̀ tó agbada yí dànù. Ẹgbẹ́ Yorùbá. Àwọn lọ́gbọ́n títí pé àwọn afọbajẹ wọ́n bá wọn wá ọmọ yìí. Gbogbo àwọn tí wọ́n ń fowó tí wọ́n fẹ́ fowó ṣe tí wọ́n gbowó ńláńlá tí wọ́n gbé fáwọn afọbajẹ. Nígbà tó wá yá àwọn afọbajẹ wá yà láàrin ara wọn. Ibi owó tí wọ́n ń pín owó tí wọ́n pín àwọn kan kò tó nǹkan ní owó tí ẹni tó gbé owó ńlá kalẹ̀ fún wọn tí wọ́n fẹ́ fìjọba yìí ní owó tó fún wọn. Owó tí wọ́n fẹ́ fi yan kábíyèsí. Afọbajẹ méjì nínú wọn á fọn pé àwọn ò wọ́n tiẹ̀ tó ọmọ aráàlú wọ́n lè táwọn mú nì. A rí i pé owó tí ẹjọ́ tó dó lórí wọn tó gbà yìí tó fáwọn ń bẹ kékeré láì ní owó yẹn pọ̀ gan-an tó fẹ́ dí odò. Ọ̀dẹ́wọ́ tí a jẹ́ pé kékeré báyìí lè fáwọn bàbá owó yòókù ńkọ́ àtàlọ́ba Sádíjà. Wọ́n ti kọ́ fọwọ́ sí ohun márààrún bọ́ọ̀lù méjì wá ní àákò síjọba fótó. Àwọn òfọwọ́sí mọ́ o. Àti owó tí olórí àwọn gbà àsopọ̀ rẹpẹtẹ báyìí. Ó ti pọ̀ jù. Láfàwọn ní kíní ń bẹ̀. Ní sí wàhálà sá ti bẹ̀rẹ̀ nu. Àwọn aráàlú náà wá ń kọ̀wé. Ìjọba àwọn kan nínú ìwé ìròyìn wípé owó lẹ́ẹ̀ fi yan ọba Aláàfin sípò ìwà dàbí. Ọ̀rọ̀ sádìyàn kan yánrin láti oṣù kẹrin ọdún ìlọ́po ọdún mẹ́ta tí bàbá wa ti wàjà. Wọ́n sáré sí wádìí ọdún tó kọjá. Ìrìn àpè sọ̀rọ̀ náà. Gómìnà rere ni gómìnà wa ní síbí fáwọn fi ṣe tẹ́lẹ̀ láyé àtijọ́. Ẹ má bínú o. Bá fi fá sí owó náà wọ́n máa gbà lọ́wọ́ àwọn ọmọ yìí. Wọ́n sì ṣe gbogbo ìlú ilẹ̀ Yorùbá lónìí. Àmọ́ ọba àwọn Fúlàní nílẹ̀ Haúsá o, àmọ́ ọba bòmí o. Owó sá ni wọ́n gbé kalẹ̀. Táwọn afọbajẹ ó pe owó bèbèrè. Wọ́n ra mọ́tò fún wọn. Wọ́n ra jẹnẹrétọ̀. Wọ́n sá ẹni tó rẹ̀ bá pọ̀ jù. Wọ́n lè gbowó lọ́wọ́ ọgọ́rùn-ún èèyàn. Ṣé gbọ́? Ẹni tó rẹ̀ bá pọ̀ jù ni wọ́n fi jẹ. Ní ìjọba. Ẹ̀sìn ìṣeré. Gómìnà wa ló wọ́n gbà wọn òkùnkùn yìí dá. Má jà sí yìí mọ́. Ṣé bí bàbá wa ló jókòó kalẹ̀? Táwọn sì mọ̀ pé kì í purọ́, kì í ṣèké, kì í mú nǹkan. Ìyẹn bàbá wa bí Abímbọ́lá. Kì í dé gbogbo ibi tó ti ṣiṣẹ́. Àwọn náà wọ́n ń sọ̀rọ̀ yẹn o. Yunifásitì níjọba ní kò wọ́n kọ́bọ̀ ẹnìkan kan rí. Babaláwo sì ni wọ́n lè fi jẹ àwùjẹ gbogbo àwọn ọdẹ àgbáyé. Bẹ́ẹ̀ni. Ilé àti jẹ́ kí bàbá wọn lọ dáfá kó sí bí wọ́n ṣe ṣe ìlú. Bàbá ṣe bí wọ́n ṣe ṣe yóò rí bí ṣe rí. Wọ́n rẹ̀ pè mí síbẹ̀ ni mo bá dáfá ògbó ọmọ yìí
ṣùgbọ́n tí àwọn afọbajẹ ti mú pé àwọn ni ọ̀sọ́jọ́ ọmọ yìí gidi lẹ́mọ̀ dáfá lórí gbogbo wọn ọjọ́ mẹ́wàá la fi ṣiṣẹ́ yìí. àwa mú àwọn tàbá fún ẹnìkan pé ẹ ti ìfàmúnì mo yà bá ní ká mọ ẹnìkejì ká mẹ́nìkàjà àìyí sí bá àwọn ní dandan ká sábà ń lè ètò tàn bá lọ yẹ nìkíní wò ẹnìkan náà tí mo mú tàn bá yẹ wò bóyá ara rẹ̀ ní ọ̀yá rẹ̀ tí wọ́n ti mí lè mọ̀mọ́ fífa náà lè máa sọ̀rọ̀ débẹ̀ tàbí bóyá ó ti ṣe kankan nípa mọ́ ní nǹkan aburú bóyá tí ìjọba mọ̀ tàbí ọlọ́pàá àbí tàbí táwọn fẹ́ fìyàn sí kókó pàtàkì wọ́n lọ wo irú ìyẹ̀wò lọ́jẹ́ wọ́n lọ wo oṣù àwọn security wọ́n lọ ṣàlàyé wọ́n wà díẹ̀ àwọn security wọ́n lọ ṣàlàyé wọ́n wà díẹ̀ ní kí n fàtà ókun fún àwọn ẹlẹ́yìn kejì àtẹnìkẹta ọ̀dà báwa sí ń jè lóògì sí pé mo fún ilé ní mẹ́ta bẹ́ẹ̀ mẹ́jọ bá wù yín bẹ́ẹ̀ ẹ jèrè bàbá ẹnìkíní lẹ́kọ̀ọ́ yẹ̀ wò fínífíní. èyí tí fa mú. bí ẹ bá rí nǹkan kan gbèsè ayé rẹ̀ bẹ́ẹ̀ tó fi pamọ́. bí ó ti kọ̀mítì ọ̀fẹ́ǹsì rí. tọ́wọ́ sáráyé tán ọlọ́pàá rí àbí. ó lálébù kan lára. lọ́kọ̀ òwe sí yín ni pé mọ́mọ́ fi léyìí jẹ́ ìtọ́mọ̀ sí ń jẹ lónìí bóyá ara yóò tí mọ̀ ń pa ẹ̀ ní. àná olùtẹ́bà ṣe báwọn ẹ lọ mú ẹnìkejì ẹtún yẹ òun náà wò bóun náà bá dáa bóyá ó dótùmọ̀ kan bóyá ó sì kíní kan pamọ́ ẹ lọ ẹ á mú ẹnìkẹta bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ kẹta náà tó rí bẹ́ẹ̀ ẹtún jẹ́ gbọ́ ń fún ẹlẹ́lòmíì àtọ̀mọ́ ẹlòmíì àtọ̀wò. bẹ́ẹ̀ náà ni gómìnà wa yìí dáadáa kọ́ ló wú ọmọ rẹ̀. àmín. bẹ́ẹ̀ lọ́mọ sí i bẹ́ẹ̀ ló ṣe wá láìpẹ́ ló tún á pè mí pé àwọn afọbajẹ wọn á gbé gómìnà lọ sí àwọn méjì lọ́kọ̀wé pé tó lórí àwọn ṣe èyí owó tó gba ètò pọ̀ jù àwọn náà gbà ń bẹ̀ o. mo rò pé ẹ̀yin èèyàn ẹ ti gbọ́ àṣírí olókòbó tú asọ́yà yẹ̀rí já ṣẹ́rí ní àti ayédáyé gbogbo wa náà máa ń fetí gbọ́ ni pé fana ti ní a fi yíyan ọba wàláì nínú gbogbo àwọn ọba tá a nílẹ̀ Yorùbá sìn mi rò pa lè rí 30 to 40 tí ó ṣe pé Ifá ló yàn àwọn tó wóyàn ló pọ̀ lọ rábìtì àwọn tí àwọn politician yàn ló pọ̀ lọ́ba bí ìlú ọ̀wá ní tòrò ẹ wàá máa gbọ́ pé wọ́n ń fi ìbọn pa ọba àìdàkùn bàbá ta ní fi pọ́npọ́ palábà hùn èèyàn mélòó ní fi idà pa ìgbín ọba wa di mẹ́ta ìpínlẹ̀ ọba dẹni tí wọ́n ń yìnbọn sí tí ìbọn sì ń pa nílẹ̀ Yorùbá níjọ́ tó ọba ti kọ́kọ́ wọ ìpè bí báyìí àtòsó àtàjẹ́ àtàdáǹsí àtòníṣègùn àti babaláwo ni wọn ó ti máa wá dà fún ẹ ọ̀fẹ́ ni kálukú ọmọ kó tiẹ̀ wá ni ṣùgbọ́n nígbà tó bá jẹ́ wípé gbogbo àsìkò tó yẹ kó o fi wà ní pèbí bíi Ràṣídì Elétekéte ti wò ó gbogbo ògbà yẹn tílẹ̀ bá ti sú díẹ̀ tó bá ti rí pé ó di nǹkan bíi 9:30-10 yóò ti ra gbé ọgbẹ́yìn jáde ó lọ bá girlfriend rẹ̀ tó fi sí hòtẹ́ẹ̀lì nìyẹn gbogbo àsìkò tó yẹ kó fi ṣèpèbí hòtẹ́ẹ̀lì ló sùn ìyẹn ló fà á tẹ́ fi rí pé mi lẹ́nu àti bu ọmọ Yorùbá gidi lèmi èyí ní bá wọn bú.
rògèlè òṣègèlè rògèlè o ṣábí àbsìdé tewétegbòde o. pírí lologo jí ewé àti gbà wọn baba ńlá wá sì wà síbẹ̀. kódà títí dáwọn lè òkèèrè làwọn ọmọ ọkọ Yorùbá ń ṣàmúlò ẹ̀ fi ṣaráyé lóore. ẹ bá ń gbóṣùbà fún Ṣábí Herbs Botanical and Spiritual Empire. eléwé ọmọ alágbo ọmọ l'Amẹ́ríkà. ẹ wá ara tewétegbò tí marajé pépé fọ gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ara dànù. ta ni sọ fún ẹ pé kò sí solution sí àìsàn fibroid ẹ̀jẹ̀ ríru ìtọ̀ ṣúgà rọpárọsẹ̀ orí fífọ́ ní gbogbo ìgbà àtàìsàn inú tó ń bá ọjà lágbo ara. Ṣábí Herbs ní kò kàn sí kí wọ́n fòògùn bílẹ̀ tí wọ́n ti pèsè sílẹ̀ lọ́nà ìgbàlódé ṣètọ́jú ẹ̀ kálàáfíà ó sì dé bá ọ lọ́gán. Ṣábí Herbs wọ́n wà ní 12355 Dissonant Street Houston Texas. ẹ lè máa pè wọ́n sórí +1 832 774 3464. Ṣábí Herbs eléwé ọmọ l'Amẹ́ríkà Ọlọ́run ló ń fún wa ṣe kì í ṣe èèyàn. tí wọ́n bá ṣe orò fún mi ò ní bá wọn bú àti ìwé mímọ́ ti bíbélì àti ìwé ti àlùkùránì àti tàwọn bàbá wa ló fúnra lójú sí kéèyàn orí ọba fín. ẹgbọ́n tí Yorùbá sọ pé àrọ́bà fín lọ́ba pa béèyàn bá rọ́bà fín wọ́n máa ń pa wọ́n jọ òun ni àrọ́bà fín lọ́ba pa. so bí ọba wa rí bẹ́ẹ̀ tó jẹ́ pé ọba ẹni iyì ẹni èyí ẹni kí lè ti ń ṣe báyìí ìlú òtùbà ìlú òtùsẹ mọ́ ẹ rí bí Ọ̀yọ́ yìí ó sì tùbà tí ó tùsẹ. gbogbo ìwọ tó bá tó fẹ́ náwó aburú máa ná lórí ìyàwó àtọmọ rẹ nìkan ní ó ti máa ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ kò ní dégboro Ọ̀yọ́. tó bá fẹ́ náwó aburú pé kò fẹ́ ba ọjọ́ ọba wa tó ṣẹ̀ṣẹ̀ débẹ̀ yìí jẹ́ pẹ̀lú ògo Ọlọ́run ìdílé rẹ ni gbogbo aburú yẹn ó ti máa ṣẹlẹ̀. wọ́n fi ẹ́ pìtàn wọ́n á sá gbogbo everybody wà sá nínú ìdílé ẹ kò sẹ́ni tí ó fẹ́ wá forí gbé ègún torí wọ́n ti mọ̀ pé ègún ti wà lórí yín nínú ìdílé tiẹ̀. èmi ò ní ká ẹ má bá kábíyèsí ṣọ̀tá o mi ò ní má bò sí bá a yòdì torí tẹ́ ẹ bá bá wọn ṣọ̀tá tẹ́ ẹ bá bá wọn yòdì ní tí ìṣẹ̀lẹ̀ sí ẹni tó bá ń bá ọba ṣọ̀tá tó bá ń bọ́ bá yòdì kò ní í ṣẹlẹ̀ sí yín. tí ò bá wá ṣẹlẹ̀ sí yín àwa ò ní í mọ nǹkan yẹn àwa ò ní í gbà pé lóòótọ́ làwọn bàbá sọ pé nǹkan báyìí ní í ṣẹlẹ̀. so ká lè àti ẹ̀fẹ́ ráàdì dájú ṣe bí ń sìn bí bá ti ń pariwo wọn ò fi fáyọ bá wọn fọ ebi gbogbo ayé ló mọ̀ pọ́n fi fáyọ lè kí ló dé tẹ́ kí ń lè ṣe gbogbo ẹ̀dẹ́ ẹ̀ ṣe ṣe léyìí pé ayé mọ̀ pé Ifá la fi yan ọba gbogbo ọba tí wọn ò fi fáyàn pẹ̀lú ògo Ọlọ́run ò ní pẹ́ lórí oyè yẹn o lè mọ̀ kú omi ọ̀bẹ lọ́n kó kú o ṣùgbọ́n wọ́n wẹ́ ọ̀dẹ ọ̀dà ò ní pẹ́ lórí oyè yẹn ò ní pẹ́ torí pé wọn náà mọ̀ pé òun fi ara nílùú ní ara máa nílùú Ifá ló máa sọ wípé eléyìí ló máa jẹ tìlú ó tùbà tìlú ó tùsẹ. ẹ wá béèrè lọ́wọ́ Fáyẹmọ́ bàbá wa kábíyèsí tuntun àbùdù wà ní orúkọ tìyín náà o ẹ dákun ẹ má fi àbùdù yìí kàn wá lábùkù o àbùdù yìí ẹ má fi kàn wá lábùkù o bàbá wa alálùbáríkà kan ló gbéṣẹ̀ kẹ́yìn tó jọba kò sí bàbá ẹni tó lè rí wọn fi kò sí bàbá ẹni tó gbójú náà wojú Aláàfin kò sí bàbá ẹni náà táwa bá ń bá bàbá sọ̀rọ̀ tá a wà lórí ìdùbúlẹ̀ a máa ń sùn lọ tó máa ń bá wa sọ̀rọ̀ tó wọn bàbá ní ẹ jókòó á ní rárá bàbá á ní jókòó. mo rántí kọ́ lọ́wọ́ bá ń fọrún kẹ́ lúkúlúkú níjọ́ kan tí èmi àti lúkúlúkú àtàbíjà tá a lọ bá bàbá ní palace. bàbá insist pé ká dìde á ní rárá a wà lórí ìdọ̀bálẹ̀ ni wọ́n fi bá wa sọ̀rọ̀. lúkúlúkú ti sùn lọ́wọ́ dé hàn àrùn wàláhì ó ti sùn lọ́kọ̀ gbọ́n kankan tí bàbá wí má èmi àtàbíjà nìkan la lísìn gbọ́mọdélẹ̀. so àwọn ẹni àpọ́nlé bẹ́yẹn kẹ́ ẹ tó dọ́dọ̀ bàbá ẹ̀rù ó mọ̀ tá a bá ti wà ní palace despite the fact pé bàbá máa ń jáde sí wa kíákíá àyà wa kọ̀ọ̀kan máa já tó bá ti fẹ́ wọnú palace yẹn àyà rẹ̀ ó máa já torí pé bí Ifá bá fọ orí tálàfin bá fọ bí ń kọ́. so Aláàfin ọba tí dẹ́rù ọmọ Yorùbá ni ọba tí gba ọmọ Yorùbá nílé tó kó ni kì í dẹ̀ ṣe ọba Ọ̀yọ́ ọba Yorùbá l'Aláàfin gbogbo ọba tó jẹ pátá ọba Yorùbá ni bàbá tèmi ń bàdàn ọba Yorùbá ni bàbá mi ń bàdàn
ẹnìkan bí mo ṣe gọ̀ tó yìí ẹnìkan ò lè sọ̀rọ̀ òdì sí bàbá yẹn lójú mi àjọ náà tán bí owó àjọ mú un lẹ̀ torí ntí Ọlọ́run yàn fáwa nìyẹn ntọ́lọ́ yàn fáwa nìyẹn bàbá àti wàsí nìyẹn àwọn ọ̀jẹ́ nínú ọlá bàbá tiẹ̀ agbájé lówó ara alé rẹ̀ lóògùn fáǹfààní ará àdúgbò wọn ni àwọn ọ̀jẹ́ nínú ọlá tiẹ̀ nínú ọlá àti bàbá tiwa làwa ti ń jẹ so tó o bá ti lè bá wa pọ́n bàbá wa lé àwa náà ò ní pọ́n bàbá ẹ lé ọba ní Aláàfin mo wá fẹ́ bẹ́yìn ọmọ Yorùbá sọ̀rọ̀ ìjà tó wà láàrin Aláàfin àti Ọọ̀ni tipẹ́tipẹ́ àwọn bàbá wa jọ̀hún ó ní ó jẹ́ kílẹ̀ Yorùbá ó tòrò dèní bàbá wa Ọọ̀ni tí wọ́n wà lórí oyè báyìí kó lọ ń bá kó jẹ́ kí ẹ̀mí wọn gùn wọ́n gbéra láti pa ní Ègúnyẹ̀rún wọ́n dẹ̀ lọ kí kábíyèsí láàfin lọ́yọ̀ọ́ ọjọ́ náà inú gbogbo ọmọ Yorùbá pátápátá ló dùn jákèjádò àfàwọn ọ̀tá nìkan àṣẹ̀ǹpọ̀ ọ̀tá nǹkan rí ọmọ bí ọ̀tá nú ni ìdí nìyẹn tó lóun kì í fi ṣe nǹkan rí fún wọn tọrọ lọ́run rí i pé kò nífẹ̀ẹ́ sí. now àwọn ọba méjèèjì sì ni wọ́n wá jẹ́ ọmọdé àwọn ọba méjèèjì ni wọ́n jẹ́ ọmọdé táwọn àgbààgbà ká wá ní àwọn àgbààgbà ẹ jẹ́ ká gbà pé wọ́n sì wá darí ní ìjà tó wà láàrin wọn jọ sẹ́yìn tẹ́ ẹ kéré yìí náà ó tàn sí wá darí ní ẹjọ́ stéètì ti pín Ọ̀yọ́ àtọ̀ṣun sọ́tọ̀ kálukú ti ń ṣe chairman ní jurisdiction ẹ̀dá kan kí ni ṣé tó bá ti jẹ chairman gbogbo ọba ilẹ̀ Yorùbá pọ̀ tàbí tí wọ́n bá ti gbà pé ẹni báyìí ni sọ ẹni ò ní kú mọ́ àbí kí ló fẹ́ ṣẹlẹ̀ ẹ gbàgbé ọ̀tẹ̀ nílẹ̀ Yorùbá bàbá wa Aláàfin bàbá wa Ọọ̀ni ẹ jẹ́ n pè bàbá mi alálùbáríkà the most Ajayi ọba Olúgbọ̀n of Ilégbọ̀n bàbá mi alálùbáríkà mo fẹ́ tọrọ kí ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta pera yín jọ ẹ la plan bí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ó ṣe rí ẹ la plan bá àárín àwọn ọba ó ṣe dùn kò sí n tó burú bí gbogbo àwọn ọba wa bá ní ìpàdé àpéjọ ní ọjọ́ kan gbogbo ohun tí jẹ́ ọba ilẹ̀ Yorùbá àti state ti demarcate wa bó bá jẹ́ mẹ́ta nígbà táwọn bá ṣe meeting tán ní state tiwọn tán máa ń tán fẹ́ yẹn wọ́n ó gbé wá sókè kálukú ó gbé tí ìlú rẹ̀ ń fẹ́ wọ́n ó gbé wá sókè wọ́n ó jìrẹ̀ jọ bó bá jẹ́ pé èèyàn mẹ́ta ni ó represent state kọ̀ọ̀kan kí ló burú ń bẹ̀ bó bá jẹ́ èèyàn méjì ni ó represent ìlú kọ̀ọ̀kan kí ló burú ń bẹ̀ kí ẹ jọ jókòó kí ẹ jọ ṣe àṣàyàn lórí bí ìlú ó ṣe máa tùbà tí ìlú ó máa tùṣẹ́. Bàbá wa Aláàfin Ọ̀yọ́ ẹ má bínú o ẹ rí i pé mo tẹnu mọ́ ẹ má bínú o inú gbogbo ọmọ Yorùbá lónìí tí gbogbo ọmọ Yorùbá ń jó báyìí o pé Ifá ló ti èmú yín ẹgbàgbé ẹ kò sí nǹkan kan lẹ́yìn ẹ̀ mọ́ torí a ti gbọ́rú ẹ̀ ti pẹ́ pé wọ́n fi Ifá mú ọba tó wá hàn sí gbogbo ayé báyìí tẹ́ni tó dífá náà fún fẹnu ara rẹ̀ sọ̀rọ̀ pé mi mo dífá tí ẹni tó dífá wá jẹ́ ẹni tí ó jẹ́ bàbá Yorùbá tí gbogbo ọmọ Yorùbá gbà fún
tọ́lọ́run ò dẹ̀ jẹ́ wọ́n tẹ́ 90 something years 92 àbí 90 something years ni wọ́n báyìí. Kí ni wọ́n fi rọ́ sí? Kí ni irú bàbá yẹn fi rọ́ sí? Wàláì wọ́n wà òkè ìbàjẹ́, wọ́n wà òkè ìjọ̀pọ̀lọpọ̀ gọ́fúnà lọ. Bàbá wa Wándé Abímbọ́lá all over the world gọ́fúnà jẹ ní state yẹ all over the world ni bàbá ti jẹ ni bàbá ti joyè all over the world ní gbogbo àgbáyé. Ẹ lè fi wé president orílẹ̀-èdè gan bàbá yẹn ẹ lè fi wọ́n wé president orílẹ̀-èdè. So tírú bàbá yẹn bá dífá tí gbogbo àwọn ọmọ Yorùbá wá mọ̀ pé Aláàfin tòní o wọ́n dífá ni bàbá wa Wándé Abímbọ́lá lọ́dẹ̀ dífá. Títẹnumọ́ tí mo tẹnumọ́ bàbá kì í ṣe pé mo sọ pé dandandandan arúgbó nìkan ni àwọn àgbàlagbà wa nìkan náà lè dífá. Ẹ ní ẹ mú babaláwo tó jó lóòótọ́ ẹ gbé ọ̀pẹ̀lẹ̀ janlẹ̀ ẹ lé orúkọ àwọn ọmọọba. Àní wọ́n ń jọba lóru nílẹ̀ Yorùbá mi ò rírú èrè lálẹ́ gọ́fúnà ó sì fún ọba lọ́pàá àṣẹ. Ẹ wo èyí tí Rauf Arẹ́gbẹ́ṣe ẹ wo àdánwò rẹ̀ bó ṣe ń bá wa lọ́wọ́lọ́wọ́ báyìí nílẹ̀ Yorùbá. Àwa kọ́ la ṣe o òun ló Rauf ló ṣe o torí pé wọ́n ti ní ẹni tó fẹ́ jọba táwọn gbogbo àwọn aráàlú nífẹ̀ẹ́ sí wọ́n ti ní ilẹ̀ tẹ́lẹ̀. Wọ́n ní máa yẹn pharmacist ni tí gbogbo olùgbà tiẹ̀ ẹ̀dẹ̀ fọ́ọ̀sì Rashidi Elétíkété sí wa lọ́rùn. Rashidi Elétíkété bẹ̀rẹ̀ sí ní pàtàkì tán nítorí kò yé ọmọ ọlá ní wà lórí ipò ọlá. Ẹ dákun gbogbo yín lẹ mọ̀ bàbá Rashidi Elétíkété ẹ dẹ̀ mọ̀ àwọn àsídẹ́ǹtì wọn ẹ mọ̀ gbogbo ìgbà tí wọ́n tọ̀rẹ̀ fún wọn nílé tí wọ́n gbọ́rẹ̀ yẹn lọ kóòtù páwọn làwọn nílé tí wọ́n lọ ṣe ìwé àwùrù gbogbo ẹlẹ́mọ̀ náà ẹ ṣe wá expect kọ́mọdé jáde láti bẹ̀yẹ. Tó bá ti pẹ́ dífá ni gbogbo nǹkan yìí ní Ifá sọ fún yín pé eléyìí o alágàbàgebè ni o Ifá alágàbàgebè ni ó yọ lórí tiẹ̀ ẹ sì ti mọ̀ pé no go area nìyẹn. Bọ́tẹ́ ẹ ṣe yẹn. Bàbá wa Aláàfin Ọ̀yọ́ tuntun inú gbogbo wa dùn sí yín o. Brother mi Almaroof wàláì mo nífẹ̀ẹ́ yín gan. Mo nífẹ̀ẹ́ yín gidigidi Ọlọ́run Elédùmarè ń gbọ́ mi mọ̀ bí mo bá ń wò yín báyìí inú mi máa ń dùn ní ọmọ Yorùbá lẹ́nu yìí. Ṣùgbọ́n ẹ ṣe mistake kékeré kan tí mo fẹ́ correct. Tó bá wù yín ẹ lè sọ díjà o èmi náà ṣàfógun. Ṣùgbọ́n èyí tí bá jẹ́ òótọ́ ọ̀rọ̀ a gbọ́dọ̀ sọ fúnra wa. Ẹ má bínú o ẹ wo tí n bá ti tan fáànù sí ọmọ máa hónú kìíní èmi ò ṣe tan fáànù ẹ má bínú. Iná ò rẹ̀ sí níbi pátán èsì. So n tí mò ń try láti sọ ò ní pé brother mi ẹ sọ àwọn ọ̀rọ̀ méjì kan tó kù díẹ̀ káàtó. Ẹ ní bàbá wa Ọ̀nìrìṣà wà lára àwọn tí ò fẹ́ kí wọ́n jẹ ọba Ọ̀yọ́. Tí bàbá wa Ọ̀nìrìṣà bá wà láàrin àwọn tí ò fẹ́ kí wọ́n jẹ Aláàfin tí wọ́n bá ti wá rí Aláàfin jẹ ẹ dákun kí ni ìtara tẹ́ tún fi lè sọ̀rọ̀ lórí ẹ sì fi wọ́n lẹ̀ pẹ̀lú Ọlọ́run. Ọlọ́run ló ní ìdájọ́ àwọn ọba lọ́dọ̀ ọba tó bá jẹ́ ọba gidi ló ní ìdájọ́ wọn lọ́dọ̀. Ẹ bá má tán fìyẹn fa aníkàjẹ èkuru ọ̀tẹ̀ kó tán ẹ bá má tán gbọ̀n owó ẹ̀ sínú àwò. Ìjà tó ti wà nílẹ̀ tá a believe pé àwọn ọ̀dọ́ méjì náà wà lórí oyè ń sìn ìjà yóò wá parí ẹ wo ní tá a tún wá fẹ́ fi máa lọ́lẹ̀. Irú àwọn nǹkan yẹn ìjẹ́jà ọ̀tàn. Àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́kejì mistake tí mo ní ẹ ṣe òun ni pé ẹ wá ń kí Rashidi Elétíkété wò
nítorí pé ó congratulate ọba àtìyín ẹ dákun ṣé irú Rasidi Elétekete lọ́ba àtìyín ni tẹ̀yìn fi máa wá kì í ṣé irú Rasidi Elétekete lọ́ba tẹ̀yìn jẹ lọ́yọ̀ọ́ ni ẹ jẹ́ ọba rádaràdà lọ́yọ̀ọ́ ẹ̀yin ò jọba rádaràdà kan lọ́yọ̀ọ́ so ẹ̀bá mọ́ fi rúra mọ́ iye àwọn èèyàn tó ti congratulate Ọ̀yọ́ ni irú Rasidi kò tó ajá lójú mi kò tó ajá nílẹ̀ Yorùbá lójú mi ṣe pé ajá náà wọ́n padà abẹ́rí ajá fògùn tẹ́lẹ̀ ni ajá ò ní nǹkan kan ajá ò ní prestige wo ní bẹ̀rẹ̀ ajá tó bá lọ bẹ́ẹ̀ fi ń dẹ̀gbẹ́ bó pẹran wọn ní bùjẹ́ ègún náà wọ́n padà fún so àwọn nǹkan méjì tí mo rí pé ẹ ṣe tó kù díẹ̀ káàtó nìyẹn wàláhì mo dẹ̀ fẹ́ tẹ bá fẹ́ kí nǹkan yẹn parí kó tètè tán lẹ̀ mo fẹ́ kẹ́ ẹ jáde kí ẹ bá mi apologize fún bàbá wa Onírìṣà gone are the days táwọn èèyàn ń jàjà èmi ni bàbá èmi ni ìwọ lọ́mọ no ayé ti lajú ju gbogbo yẹn lọ ayé ti lajú gbogbo yẹn lọ gbogbo ọba ńlẹ̀ Yorùbá ọba Yorùbá ni wọ́n ibi tá a ti demarcation tá à ń fi sáàrin ẹ̀yẹn ló ń ba nǹkan jẹ́ téèyàn bá jẹ ọba nílẹ̀ Yorùbá tí wọ́n dẹ̀ sí orò ọba fún tó bá jẹ́ pé òwúlé mẹ́wàá níbi tọ́jọba lé lórí wàláì that person is as big as bàbá wa Ọọ̀ni is as big as bàbá tèmi Olúbàdàn tó bá ti jẹ́ pé wọ́n sọ̀rọ̀ ọba fún because nítorí ṣe fún àwọn bàbá mi náà náà ṣe fún òun náà yẹn ó ti kúrò lẹ́ni ẹni tá a máa ń rí fún so àwọn ọ̀rọ̀ méjì tí mo rí pé ẹ fi ṣe mistake nìyẹn ó dẹ̀ easy fún yín láti lè correct ẹ̀ ẹ ṣé gan ẹ̀yin èèyàn mi ìfẹ́ kí fídíò yìí ó gùn jù ṣùgbọ́n ìní sáláì fi nǹkan kankan kún nǹkan yẹn màá wá jẹ́ kó pé méjì bàbá wa kan bẹ tí wọ́n ń pè ní Táyéṣe wọ́n jẹ́ tìmí ìlú Ẹdẹ wọ́n jẹ́ tìmí ìlú Ẹdẹ Láńrewájú kí wọ́n kọjá bó ṣe yẹ ẹ má jẹ́ kí n mú yẹn wá ẹ dákun ẹ jọ ẹ lọ bá mi wá Láńrewájú ẹ ó wà lórí YouTube ẹ lọ wá ọ Láńrewájú ẹ wá kílíkì sórí Tìmì Àgbàlé Tìmì Àgbàlé Láńrewájú kí Tìmì Àgbàlé débi wípé ẹ̀rù Ọlọ́run bà mí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá wò lára gbọ́ níwájú àwọn bàbá wa Láńrewájú yẹn tá la wa wọ́n kì wọ́n débi wípé ẹ̀rù Ọlọ́run bà mí so tí n bá ní kí n play ẹ̀ ó wà lọ́wọ́ mi ṣùgbọ́n tí n bá ní play ẹ̀ bí ó máa ti mú kí fídíò yìí ó gùn jù ara àwọn ìlú ìṣàǹbáyé òun ni Ẹdẹ ẹ dákun torí Ọlọ́run ẹni tó wá jẹ́ ọba Ẹdẹ lénìí ẹ wá wo pòsíṣàn wọn ẹ wo nǹkan tí wọ́n ń fi ojú ọmọ Yorùbá rí ẹ wò. ẹ ṣe kábíyèsí. ẹ̀yin èèyàn ẹ ti rí ní tí ọba aládé ṣe wọ́n wọlé lọ bá ọba Fúlàní nílọrin wọ́n sì lọ ń dìrẹ̀ bẹ́ẹ̀ wọ́n lọ kúnlẹ̀ ṣe mọ̀ pé nílẹ̀ Yorùbá bí ọba bá wọlé àwọn ọba ẹgbẹ́ wọn ó dìde wọ́n ti ẹ̀ dìde wọn ó embrace wọn wọ́n jọ bọ̀wọ́ tó túmọ̀ sí wípé
ọba ni ẹ́, ọba lèmi, ọba nìwọ náà. Sùlù Gàmbàrí sì jókòó. Wọ́n wá ìwọ náà, ẹ̀yin náà wá bá ṣe pàtì o. Ẹ̀yin ni kábíyèsí wá bá ṣe pàtì o. Ó sì jókòó, ó sì ń wò wọ́n ràn títí tá fi dé ọ̀dọ̀ rẹ̀ tí wọ́n fi kúnlẹ̀ sí lẹ́gbẹ̀ẹ́ kó tó nawọ́ sí wọn. Ìyàwó wọn náà lọ kúnlẹ̀, kò tiẹ̀ sí tó burú bí ìyàwó bá kúnlẹ̀, kò sí tó burú. Ṣùgbọ́n adé tìmì tó wà lórí bàbá yẹn wọ́n lọ fi kúnlẹ̀ fún ọmọ Fúlàní. Kì í tún ṣe Gàmbàrí, kì í tún ṣe àwọn àṣà pé àwọn Haúsá là máa ń pè Gàmbàrí, kì í tún ṣe Gàmbàrí. Mo máa ń sọ fún yín pé wọ́n yàtọ̀ síra wọn. Haúsá yàtọ̀ sí Gàmbàrí. Ẹ ti rí i pé àwọn Haúsá náà ti ń pariwo ń sìn pé àwọn náà fẹ́ dá dúró torí wọ́n rí i pé àwọn Fúlàní ti monopolize àwọn tán pátápátá, kò sí nǹkan kan fáwọn mọ́. Àwọn náà wọ́n dẹ̀ mọ̀ pé wọ́n kéré níye, àwọn náà fẹ́ fight back báyìí. So ìyàtọ̀ tí mò ń fi hàn yín gbà yẹn ni tẹ́ ẹ bá rántí. Now táwọn èèyàn bá wá bá wa sọ̀rọ̀, mo fẹ́ káwọn èèyàn ẹ dákun torí Ọlọ́run, ṣé bàbá yìí gbé Yorùbá ga ni àbí wọ́n tẹ ojú Yorùbá mọ́lẹ̀? Ojú rere wo lẹ wá fẹ́ káwa fi wo Sùlù Gàmbàrí? Sùlù Gàmbàrí ọmọ Fúlàní, ojú wo lẹ fẹ́ kémi fi wò tí ò bá pọ́n bàbá tèmi lé? Ó lè jẹ́ pé bàbá tèmi gangan ló fúnra ara rẹ̀ wọ́ra rẹ̀ ńlẹ̀. Yorùbá sọ pé kàkà ká dọ̀bálẹ̀ fún Gàmbàrí ká rọ́jú ká kú. Kàkà ká dọ̀bálẹ̀ fún Gàmbàrí ká rọ́jú á kú. Bàbá yẹn wá gbéra. Ohun tí òjò dùn mí ó pọ̀. Gómìnà Ọ̀ṣun, ọmọ ìlú yẹn ni, ẹ ti lọ fi ojú gómìnà ẹ lọ fi gbolẹ̀ lọ́dọ̀ Sùlù. Bó lè jẹ́ pé gómìnà Ọ̀ṣun náà ń gun ara rẹ̀, kò ṣe ń tà ebi ń tà ń fẹ́ ni Ṣèyí Mákindé ń ṣe táwọn ayé ń lù lọ́gọ̀ ẹnu yìí. Ṣé ẹ mọ̀ pé kó tó di pé wọ́n fi àwọn Oríyọmí sílẹ̀ ni mo ti sọ fún yín wípé nǹkan tí gómìnà sọ yẹn ò bá di rárá, kò dẹ̀ ní gómìnà ọlọ́pọlọ kan ò ní sọ kó less than that ọ̀ kó àbófin tó sọ yẹn. Ṣé ẹ mọ relationship gọ́fúnà àti Oríyọmí ni? Ṣé káwọn èèyàn wá sọ pé nítorí ọ̀rẹ́ rẹ̀ kò ka tàwọn tí ọmọ wọn kú kún? Ṣé n tẹ́ fẹ́ kàn sọ fún nìyẹn? Ó dẹ̀ dúró lórí pé òun ò ní antagonize wọn lórí bail. Ṣóṣe tó bá fẹ́ ṣe wọn ò ní rí bail wọn gbà. Ni mo fi ní ẹjẹ́ ara máa bára wa ronú, inú tó bá yẹ ká bára wa rò láì bára wa rò, kì í ṣe pé máa rò pé àbí lágbájá ń rò báyìí sí mi ni. Ó ti wílẹ̀ wò láwí, àpò ti pò wì. Ẹ wo ọdún tá a ti ń pariwo fún gómìnà Ọ̀ṣun. Ẹ má bínú. Mo rí i pé bóyá nítorí pé ẹ jẹ́ ẹsẹ̀ kan eruku ẹsẹ̀ kan ọ̀dà, ẹ jẹ́ pé Yorùbá àti Ìgbò ló bí yín, bóyá ní ọ̀rọ̀ tiwa ò sì tà létí yín ni o mọ̀. A sọ̀rọ̀ ṣé wọ́n ní kì í sọ̀rọ̀ dànù. Àwọn Yorùbá ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Ràṣídì Létíkété, ẹ̀ẹ́dẹ̀ gbígbèsè kankan. Wọ́n ní nítorí pé ẹ fẹ́ kẹ́ ẹ lè wọlé, káwọn àwọ̀ lè dìbò fún yín, kẹ́ ẹ lè wọlé 2027 àbí àbọ̀dọ̀wò lẹ́yìn máa ń dìbò tí. Wọ́n ní nítorí ẹ̀ lẹ́ẹ̀ṣẹ̀ sọ nǹkan kan tó ń ba fún ẹni tó ń ba di ó Yorùbá race tó ń fi ojú Yorùbá race gbó ilẹ̀. Ẹ̀ẹ́dẹ̀ rí nǹkan kan sí ọ̀dọ̀ tiyín ló dé wà. Ọ̀dọ̀ yín náà ni bàbá yín ti gbéra sìn tó lọ dọ̀bálẹ̀ fún Fúlàní. Ẹ jẹ́ ara pẹ̀rẹ̀ rere sọ ń pa àtẹ̀yìn náà. Ẹ̀yin yìí náà ni wọ́n lè fẹ́ gba ọ̀rọ̀ ayẹyẹ tá a máa ń ṣe lọ́sùn lọ́dọọdún tí gbogbo èèyàn wà láti gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Wọ́n lè fẹ́ gbà mọ́ ọmọ Yorùbá lọ́wọ́ fẹ́ gbé fọmọ Ìgbò láti sọ fáìsẹ̀. Ẹ̀yin náà ni. Ẹ jẹ́ wọn sọ dáadáa ń pa yín. Ṣé ń pa tiẹ̀ tó ń sọ lójú ẹ̀yin sìn? Gbé àwọn kan wà pé wọ́n ti nǹkan tá à ní lè sọ lójú wọn. Bá a bá sọ lójú wọn, á sọ lẹ́yìn wọn. Ẹ̀yin ò sì ní kú.
kódà kẹ́ ẹ lọ́dún mẹ́jọ ẹ padà kúrò lórí oyè ni tọrọ ọmọdé sì níyẹn mi ò tí ì bẹ́ lóhùn kú fún yín báyìí ṣùgbọ́n gbogbo ń tẹ́ ẹ ṣe yìí láàfojú yín rí o láàfojú yín rí tí mò ń sọ mi láfẹ́ àtàkì yín àfojú rí gbogbo ń tẹ́ ẹ ti ṣe sẹ́yìn àfojú yín rí pé ìwọ ló ṣe léyìí o àfihàn yín ìwọ ló ṣe léyìí o ìwọ ló ṣe léyìí o ẹ̀yin náà ò ṣe nǹkan dáadáa káti ẹ̀rí nǹkan kan dáadáa máa sọ ń pa ọ̀sán náà nípa yín lọ́sùn. ẹ̀yin mẹ́ta ṣèjọba aláìpẹ́ Arẹ́gbẹ́ṣe gómìnà mínísítà wa àwọn náà ṣe ìjọba ẹ̀yin náà bọ́ bẹ́ẹ̀ ok Arẹ́gbẹ́ ò ṣe dáadáa ẹ̀yin náà tó débẹ̀ ẹ̀yin náà tó ṣe dáadáa bó tẹ̀ jẹ́ pé àwọn ń tiwọn mínísítà wa nǹkan tó ń sọ ni pé wọ́n láhùn bóyá wọn ò mọ̀ sí owó ìlú báṣubàṣu ṣùgbọ́n ẹ lè sọ pé àwọn náà ò ṣe dáadáa tó wọ́n ṣe dáadáa a dẹ̀ rí nǹkan àléébù báyìí rẹpẹtẹ nígbà ayé tiwọn a rí nǹkan tá à ń pariwo wọn lé lórí pé ẹtún ilé ìṣe tán tún sí a rí. gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ má jẹ́ káwọn ayé jèrè ọ̀rọ̀ oníjó tí wọ́n máa sọ torí pé wọ́n lẹ́ẹ̀ ní nǹkan kan míì wọ́n lẹ́ẹ̀ mọ nǹkan kan ṣe lẹ́yìn ijó jíjó ẹ má jẹ́ àwọn èèyàn rí bẹ́ẹ̀ ijó jíjó yẹn wù ní nǹkan tó wù yín lẹ́mìí ni anybody lè jó kò míì ijó jíjó ò dé nǹkan tẹ́ fẹ́ fọpọlọ ṣe lórí gọ́fúnánsì ijó ò disturb ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń jó yẹn ká ní ẹ wá ń ṣe dáadáa ní táwa Yorùbá sọ ẹ̀ ń súré gbámú lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ̀ ń súré ṣe Ọlọ́run Lédùmarè ń gbọ́ àfẹ́ ẹ̀bẹ̀ lọ́n kọjá pé gbogbo àwọn gómìnà wa ní ọmọ jó bẹ́ẹ̀ ṣe ń jó yẹn wàláì torí ijó yẹn ò ní mínì mọ́ ẹ ti dáṣọ àrán sí ijó yẹn lọ́rùn ó máa wá wù wá gómìnà ẹ̀ ṣe dáadáa tó tẹ́ ẹ bá ń wo Àkànbí àbí kí náà ń porúkọ ẹ̀ Rashidi Elétékété tí wọ́n fi jọba lọ́yìn Ìwó ipò àwọn bàbá wa ní Olúwo mi ò ní òun kì í solúwo gbogbo àwọn bàbá wa tí wọ́n ti jẹ Olúwo sẹ́yìn ìtàn rí là ń gbọ́ nípa wọn àwọn tán tiẹ̀ ti jẹ́ tán ti wàjà kí irú wa tó wáyé ìtàn rí là ń gbọ́ lójú wọn àwọn tán ti jẹ́ lójú irú wa yìí náà ìtàn rí ni wọ́n fi lẹ̀ níbo wá nílé ti wá Kristẹni ti jẹ ọba ní Ìwòrí Mùsùlùmí ti jọba ní Ìwòrí ẹlẹ́sìn àbáláyé ti jọba ń Ìwòrí ṣé gbogbo ẹ̀ náà lórí báyìí ni gbogbo tí jẹ́ Yorùbá ló ti fàtú dànù ẹ ṣe rere o ẹ ṣe dáadáa o bọ̀bọ̀ olórí burúkú oníbẹ̀lẹ́nu tẹ́ ń dé ó tì yín Mùfútì Ìwó tó ń tì yín yóò tì yín pa ni o ẹ̀yin bọ́bá burú tán Yorùbá sọ pé tọ́ba burú tán ìwọ nìkan ni ó kù ilẹ̀ Yorùbá kì í sì yọni nígbà òjò ìgbà ẹ̀rùn tílẹ̀ ò yọ̀ rárá ilẹ̀ yẹn máa yọ̀ ṣubú lórí ilẹ̀ Yorùbá tẹ́yàn bá ti ṣe tí ò dáa lórílẹ̀ yìí èmi pàkíyèsí yín sí ni o mi ì bẹ lọ́hùn kẹ́ ẹ gbọ́ ṣùgbọ́n bàbá wa Aláàfin tuntun ẹ̀jọba lórí Saudi ẹ̀jọba lórí Mùsùlùmí o ẹ̀jọba lórí Kùránì o ọba tẹ́ ẹ jẹ́ ẹjọba lórí ọmọ Yorùbá ìlú Ọ̀yọ́ ìlú Yorùbá ni kì í ṣe ìlú ẹ̀yin ará Ọ̀yọ́ nìkan ìlú Yorùbá ìlú Ọ̀yọ́ gbogbo tí lè jẹ́ Yorùbá bá fẹ́ ló gbọ́dọ̀ máa ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ ẹ má bá wọn gbàbọ̀dé o bàbá ṣe rí pé ẹ̀yin là ń pọ́n léjù báyìí ní ayé òde òní ẹ̀yin ni gbogbo ọmọ ọdún 5 ọmọ ọdún 6 ń sìn lè nawọ́ sí pé Ifá ni wọ́n fi yàn wọ́n èèyàn mélòó la tún lè nawọ́ sí irú ẹ̀ èèyàn mélòó èyí tí wọ́n ti fi fáyàn gan ṣé wọ́n jẹ́ agbọ́ ìbọn ọmọ bá ṣe ń pa mọ́lẹ̀ láàrin ara wọn só nídìí kẹ́ ẹ méjì agbọ́ ni pé Ifá la fi yàn lágbájá bàbá mi Aláàfin Ọ̀yọ́ ẹ̀mí yín ọlọ́wọ́jì ogún ju ti bàbá wa Lámídì lọ ẹ pẹ́ ẹ gbó ẹ fọwọ́ páwú ẹ fèrègì jòbì abẹ́ ìrùkẹ̀rẹ̀ jẹjẹjẹjẹ yóò dòkè ní mọ́ yín lọ́wọ́ ṣùgbọ́n ẹ dákun ẹ má wọ síìpù Lárúbáwá o
ọmọ Yorùbá ni Yorùbá ara fi ń jọba lórí o kì í sàn lárúbáwá o èmi ò ní ẹ mọ́ kírun bẹ́ẹ̀ bá fẹ́ kírun o kò sí tó burú nù kẹ́ kírun o ṣùgbọ́n tẹ́yìn náà bá ti mọ̀ pé tàwọn lóní lárúbáwá ni ẹ bá wa resign o bàbá wọn tó ń gbé ifá jẹlẹ̀ wọn tó ń wá ẹlòmíì tó tún dá o tó bá ti jẹ́ pé ti lárúbáwá lẹ́yìn náà fi máa bọ́ wa tó bá jẹ́ pọ́nà ìlànà ti lárúbáwá lẹ́yìn náà kò wá tẹ̀lé bàbá ṣe ẹ rántí ogun táwọn èèyàn gbé ń jọ sí pé fúlàní lẹ́nìkan mi ò mẹ́ni tí wọ́n ń pè fúlàní bọ̀ wọ́n sáré fúlàní lẹ́nìkan àwọn olùgbà kọjọba àwọn èèyàn sọ bẹ́ẹ̀ o kí ló fà á àdánwò táwọn fúlàní kó wá bá wa yìí náà ni o wọ́n sì ẹ̀sìn ni wọ́n gbogbo tí wọ́n ń ṣe láyé ẹ̀sìn ni wọ́n ń fi síwájú nígbà tí wọ́n gbà lọ́rin lọ́wọ́ wa náà ẹ̀sìn yìí náà ni ẹ̀yin ó dẹ̀ mọ́ nígbàgbọ́ pẹ́sìn ni wọ́n ń ṣe wọ́n lè pé ọmọ Yorùbá níbi tí majority àwọn ọmọ Haúsá Fúlàní wà wọ́n lè pé ọmọ Yorùbá kó wá ṣe lèmọ́mù kó wá síwájú òun kò possible abẹ́yẹ̀ bá kírun lẹ́yìn wọn òun ni wọ́n wá sọ àwa di inferior Muslim inferior náà ni wá tó tọ́ torí kì í ṣe àṣà tiwa ìsà obìnrin òbòjú kẹ gbé kìíní orí gbogbo ẹ̀ láti mọ̀ nù wọ́n ti sọ fún anú Al-Qur'ani ṣe pé gbogbo ẹ̀ ọ̀sọ́ lásán ni kò ní nǹkan kan ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn mùsùlùmí lèmi èyí sì ní fi mùsùlùmí lẹ̀ bàbá rẹ̀ ọ̀dẹ̀ lé mi kúrò ní mùsùlùmí bàbá tó bí wọ tó ń bínú yìí kò lé mi kúrò ní mùsùlùmí mo ti wà nílé yìí mo ti wà nílé yìí náà ṣùgbọ́n tó bá wù mí láàárọ̀ ọ̀la mo lè denounce ẹ̀ bàbá rẹ̀ ò tó ní nǹkan tó lè ṣe fún mi láti dá mi padà bẹ́ẹ̀ sí kí wàá lọ ṣe máa believe pé wọ́n lọ láti control tèmi bí mo ṣe máa ṣe ìgbésí ayé tèmi tí mi ò ń tọmọ 15 years èmi gan bí àwọn ọmọ mi kéékèèké lọ́mọ bíi inú mi tó jẹ́ 18 years mi ní ṣùgbọ́n láti 18 years làwọn ọmọ mi ni mo ti gbà pé wọ́n ti di adult ẹ máa control irú wa yẹ àwọn Fúlàní ó máa wá control irú wa yìí níbi tá a bá dé èèyàn ọ̀rọ̀ ju kú ni o kàkà kíkẹ́ ni wọ́n sa kápò ẹkùn kálukú sọdẹ lọ́tọ̀ọ̀tọ̀ ni o bàbá wa síwájú the only thing tẹ́ ṣe láyé tí gbogbo ayé ò ní gbàgbé yín mi ò ní kẹ́ ẹ pín wa ẹ regionalize wa ẹ jẹ́ kọ́ lọ́ mú ọmọ dọ́mọ̀ yẹ ẹ gbé kí gbogbo wa ọjọ́ máa fíìdì federal yín yẹn tá a bá jẹ́ pé ẹ fẹ́ kí federal parun àwa fẹ́ kó parun ṣùgbọ́n tẹ́yìn bá fẹ́ kí federal parun tẹ́yìn bá fẹ́ kí wọ́n sọ pé yẹn lè pa federal run ẹ sì jẹ́ kí kálukú náà jókòó sí ilé mọ̀lẹ́bí rẹ̀ ilé kálukú náà tó wàá gbé náà ebi ò pa wá náà ń lé wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lénìí àwọn ayé ń pariwo bàbá Ọbáfẹ́mi Awólọ́wọ̀ gbogbo àtẹ̀yìn náà máa campaign ọ̀rọ̀ bàbá Ọbáfẹ́mi Awólọ́wọ̀ lẹ́ fi ń sọ̀rọ̀ tẹ́yìn náà bá fẹ́ káyé ó fi yín campaign jọ sí torí pé àwọn padà gba òmìnira ńlẹ̀ Yorùbá ìgbà tá a bá dẹ̀ gba òmìnira ńlẹ̀ Yorùbá á ṣe politics náà torí politics la máa fi yan àwọn èèyàn sórí oyè tó bá wá jẹ́ pé yìí náà nígbà tẹ́ ẹ bá ti dàgbà tẹ́ ẹ rí bí àgbáre tó bá jẹ́ pé ẹ fẹ́ kí wọ́n máa lo orúkọ yín bí wọ́n ṣe ń lo orúkọ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ẹ ṣe rere o ní tí Yorùbá ń fẹ́ ni pé àní ẹ fún wa lómìnira ńlẹ̀ Yorùbá bí ò bá jẹ́ tó tá òmìnira lágbára àti fún wa ẹ regionalize Yorùbá torí Ọlọ́run ẹ̀yin èèyàn wàláhì kò ní jù báyìí lọ ṣókí báyìí lọ bí oge títí ọ̀sán ọ̀la sírọ̀lẹ́ nítorí mo fídíò mi wá sí ojú wòran yín mo kí gbogbo yín tẹ̀ wò mí pé ojú ọ̀fẹ́ rà kù ẹ ṣé o.